mi jó ní lọ́jọ́ ìbí mi. Ẹ wá bá mi jó ní lọ́jọ́ ayọ̀ mi. Ẹ wá bá mi jó ní lọ́jọ́ ìbí mi. Olúwa mi mo dúpẹ́ o, Ẹlẹ́dàá mi mo yìn ọ́. Olúwa mi mo dúpẹ́ o, Ẹlẹ́dàá mi mo yìn ọ́. Ẹ wá bá mi jó. Mo gbére gbórin ìgbáròfọ̀ ìjìnlẹ̀ dé èmi bùnmi ọkọ bùnmi ayé là gbé ọ̀ṣọ́ èrùbù olígbò ohun lọ́nà fún èmi àfìlànà ọ̀ṣọ́ ṣọ́bọ̀ṣẹ̀rìnsẹ̀ tẹ̀bí tara tọ̀rẹ́ tìpẹ̀dùn ọba Abdulfatai Akórèdé Àkámọ́ dédé ẹ̀yìn lọ́balọ́ba nílẹ̀ Yorùbá His Royal Majesty Heritage Forum dédé ẹ̀yìn ọmọ ẹgbẹ́ amúlùdùn Maize Club Nàìjíríà tọmọdé tàgbà àtẹ̀yìn ìjòyè ìlú Ìtorí níjọba ìbílẹ̀ Ewékòró dóòsọ̀fù ìwà lílẹ̀ òkèèrè tara tọ̀rẹ́ tojúlùmọ̀ Ẹ̀gbá ẹ̀yin gidi kò ń gbóhùn mí ná ẹ̀fìkànnì ránṣẹ́ síra yín kábọ́lọ́dún sọdún olú Ìtorí aláyélúwà ọba Abdulfatai Akórèdé Àkámọ́ yẹ lẹ́ni à ń yẹ́ sí àyájọ́ ọjọ́ kìíní oṣù kẹwàá ọdún ìkẹnẹ́ òǹrè ọba Àkámọ́ Àgbòdèrè kìíní dáyé ọjọ́ kìíní oṣù kẹwàá ọdún 1960 ọgọ́ta ọdún ìyí Nàìjíríà gbòmìnira rèé bí àná ọgọ́ta ọdún ọba Abdulfatai Àkámọ́ pé lórílẹ̀ bìrìbìrìbìrì òmìnira ilẹ̀ Nàìjíríà pẹ̀lú pọ́gọ́ta ọdún arábìnrin Grace Àtinúkẹ́ aya Àrínzè pẹ̀lú pọ́gọ́ta ọdún àjọ̀dún ọjọ́ ìbí lọ́jọ́ kìíní oṣù kẹwàá olóyè dọjà adéwọ́lù àgòrò kìíní lílẹ̀ Ẹ̀gbá pẹ̀lú túkò káàní dúpẹ́ fún ọba Abdulfatai Akórèdé Àrẹ̀mú Àkámọ́ ọ̀rọ̀ rẹ̀ tọ́pẹ́ Èdùmàrè kúkú ní agbára àṣeyíṣàmọ́dún lákàtà Èdùmàrè ní ìdásí ẹ̀mí lẹ́kàwọ́ kò sẹ́ni mọ̀nà yí ẹyẹ ń gbà kó ìtẹ̀ níjoko ìdásí ẹ̀mí tó hun èèyàn ń torí rẹ̀ gbàlù olú Ìtorí ooo ọba Akórèdé Àrẹ̀mú Àkámọ́ kẹ́ńtà ìlú Ìgànràn kò ń jowó ìlú àfitoko olówó orí olórí Fadérera Àdùfẹ́ Àkámọ́ adé apẹ́ lórí bàtà apẹ́ lẹ́sẹ̀ ọba èjìgbà ìlẹ̀kẹ̀ apẹ́ lọ́rùn ọba ẹ ò ní ṣubú dànù ẹ ò ní tójú ayé mọ́lẹ̀ ẹ ò ní rí ń gbé sọnù bí kò ṣe bí ọmọ ojú rẹ kò ní rí ọ̀gọ́rígọ́rì ẹ ṣàmì àdúrà kẹ́ ẹ fowó àdúrà ṣọwọ́ sí mi ni o n kò fọ̀rọ̀ ṣàwádà Sẹ́ríkì Ẹ̀gbá àpèsè ìlú Ìtorí ọ̀jàlímọ̀gùn ará Ìjámọ̀ ọmọ epo ń pọ́n roro ọjà ń rọ̀ dòdòdò Àgbáoyè Olúwatósìn Owólabí Fádáre àtaya rẹ̀ olóyè Pianot Ọmọ́wùnmí Fádáre Sẹ́ríkì Ìgbégbá Ìjẹ́ Ẹ̀gbá yèyé àpèsè ìlú Ìtorí àwọn olùgbọ̀wọ́ ètò yìí ń perí káfàrúfọ̀ báláyélúwà ọba Abdulfatai Àkámọ́ dúpẹ́ oore ìdásí ẹ̀mí ẹni COVID-19 kò yẹ kùmọ̀lù yẹ kó gbégbá ọpẹ́ ọ̀pọ̀ òjò rèé ti rọ̀ kí ilẹ̀ ti fi mú ẹnì kan rèé mà mọ́kẹ́ o apọ́nbẹ́pọ̀ rẹ o ọ̀kan ṣoṣo àràbà olórí Barakat Fadérera Àdùfẹ́ Àkámọ́ ọmọ olówó òdùrú ọmọ asunkúgbadé ọmọ arọ́ mẹ́ẹ̀ wá gbo ìdílé òwú ọmọ afọlágbọ̀rẹ́ ń fojoojúmọ́ ṣe sáùdà fọlọ́run ọba pé ìlérí Ọlọ́run kò yẹ̀ lórúwọ ọba. ọba Akórèdé Àkámọ́ ìṣẹ́rí ọmọ ọlọ́kọ̀ ọmọ olúńlá ọmọ Àgbòdèrè ọmọ káfọ́ pawà káfọ́ ìjẹ̀wà káfọ́ gèdègèdè ọwọ́ wa kọ̀délé ìṣẹ́rí mọ́lẹ̀ ọmọ irinwó ọ̀pá ẹgbẹ̀rún àjẹ́ ọba Akórèdé Àrẹ̀mú Àkámọ́ o ọmọ alágbòdù dúmìnìjọ èyí wọnú odò kó dẹ̀ di funfun nẹ́nẹ́nẹ́ iwájú ọlọ́kọ̀ ń sowó ẹ̀yìnkùlé ọlọ́kọ̀ ń ṣèjìgbà lẹ̀kẹ̀ ògèdè gèdègèdè ọlọ́kọ̀ àtàn yẹbẹyẹbẹ lójú omi a kì í gbowó ọkọ̀ lọ́wọ́ ọmọ oṣù lákẹsàn a kì í gbowó ọkọ̀ lọ́wọ́ ọmọ líṣẹ́rí ẹni bá gbowó ọkọ̀ lọ́wọ́ ọmọ líṣẹ́rí olè yẹn á fọwọ́ wà á fàjẹ̀wà ààbò gèdègèdè ọ̀wákọ̀ délé ìṣẹ́rí mọ́lẹ̀ o. àpèsè ìlú Ìtorí Sẹ́ríkì Ẹ̀gbá o olóyè Olúwatósìn Owólabí Fádáre àtaya rẹ̀ olóyè Pianot Ọmọ́wùnmí Fádáre yèyé àpèsè ìlú Ìtorí Sẹ́ríkì Ìgbégbá Ìjẹ́ Ẹ̀gbá mi ayé là gbé jíṣẹ́ o onígbọ̀n ń pèrí kọ́pà kó pẹ́ o.